A ṣe ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè. Ẹ̀làbọ̀yè bọ iṣẹ́. Ogbó atọ́ asúre ìwòrò fún. Èmi náà ni ọmọ yín Òrìṣà Olúṣèyí. Orúkọ mi ni Òrìṣà Ọlámi. A kí yín káàbọ̀ sí ètò wa the Ẹni Òrìṣà Dá podcast, níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó ń lọ ní agbègbè ìṣẹ̀ṣe àti ilẹ̀ Kóòtù Òjíire lápapọ̀. Bẹ́ẹ̀ ni, ní orí ètò wa a máa ń gbé àṣà àti ìṣe pàápàá jùlọ ìṣẹ̀ṣe Kóòtù Òjíire lárugẹ. Bẹ́ẹ̀ ni o. Lónìí ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí ọ̀rọ̀ tó lágbára púpọ̀ ni o. Ọ̀rọ̀ tí mo rí bí ẹni pé ó dàbí ẹni pé bóyá ìṣẹ̀ṣe wa ó ti ń ní orúkọ. Bẹ́ẹ̀ ni. Àwọn èèyàn wọ́n ti ń mọ̀ sára pé ìṣẹ̀ṣe gan-an wà ṣeré. Àyíbá àlẹ́ ṣe sí ọmọ ìyá mi. Bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe tí ó ti ń gbáyé lọ. Ìṣẹ̀ṣe tí nǹkan tó mi rí ní 2026 tàwa yìí, nǹkan tó mi ti rí bóyá èyí ni 10 àbí. Bẹ́ẹ̀ ni. Pẹ̀lú nǹkan tí wọ́n wá ṣẹlẹ̀ báyìí, ọkàn mi ti balẹ̀ pé ìṣẹ̀ṣe máa wọ rí. Ọdún yìí máa lọ fà. Máa lọ fà gan. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ lénìí, ìkànnú ọ̀rọ̀ tá a fẹ́ sọ ó bà nínú jẹ́ púpọ̀. Ìkejì ó dùn mọ́yàn nú. Bẹ́ẹ̀ ni. Àmọ́ àwa nígbàgbọ́ yìí pé ti bíi ládàlẹ́ ayé àbí. Bẹ́ẹ̀ ni. Tá a bá níbi ire náà tún wà lẹ́gbẹ̀ẹ́ kan. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ àkọ́kọ́ ó dá lórí ọ̀rọ̀ ìyá àbíyè títí Ìlọrin. ìlú Ìlọrin ìsàlẹ̀ kòkò nílọrin. Ìsàlẹ̀ kòkò, bẹ́ẹ̀ ni. Tí àwọn alákatakítí ẹ̀sìn àwọn ẹlẹ́sìn jàgídíjàgan. Àwọn alákatakítí. Ìṣe wọn náà ni. Wọ́n ti fi kọ́ wọn nìyẹn nínú ẹ̀sìn wọn. Ó ti wà nínú ẹ̀sìn wọn. Ó ti wà nínú ẹ̀jẹ̀. Wọ́n ti fi bíìdì ẹ̀ nìyẹn. Wọ́n lọ sílé ìyá àbíyè àwọn mùsùlùmí ní àdúgbò tí ìyá àbíyè ń gbé ní ìsàlẹ̀ kòkò nínú Ìlọrin. Wọ́n lọ sílé ẹ̀ wọ́n dẹ̀ sọ̀nà sílé ìyá àbíyè. Ìyá àbíyè oníṣẹ̀ṣe ni wọ́n oníṣẹ̀ṣe tó dẹ̀ mọ̀ wọn ààrẹ. 20 years ó sì ń gbèlú yẹn ó ń live life ẹ̀. Ó tún wá jẹ́ ẹni tó yẹ pé ó tún wá jẹ́ agbọ́mọlà. Wọ́n pèèyàn ní ìyá àbíyè. Agbọ́mọlà. Ò dààmú anybody o. Wọ́n dẹ̀ lọ sílé wọ́n dẹ̀ dáná sunlé ẹ̀. Kí ló fà á tó fi dáná sunlé ẹ̀? Wọ́n ti kọ́kọ́ lọ sílé ìyá àbíyè gẹ́gẹ́ bí ìbọ̀tá nínú fọ́nrán ìyá àbíyè. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí àyàn ṣe sọ. Wọ́n ti kọ́kọ́ lọ sọ́dọ̀ ìyá àbíyè. Wọ́n ti lọ threatening ìyá. Pé pẹ́pẹ́ sí o, àwọn ò fẹ́ ṣẹ̀ṣe mọ́ o nílùú Ìlọrin o. Ṣé à ń gbé ẹ̀yàn wa? Wọ́n lọ́wọ́ fẹ́ ṣẹ̀ṣe mọ́ nílùú Ìlọrin. Ẹ̀yin náà ó ń ṣọ́ọ̀kì yín àbí ó ní bákan létí. Ọ̀rọ̀ rúrùn ni. Ìyá tó ti ń gbé bẹ́ẹ̀ 20 years. Ìtòsí street yẹn ló ń gbé tẹ́lẹ̀ o kó tó lókè síbẹ̀ yẹn o wọ́n ti ń gbé Ìlọrin síbẹ̀ ti pẹ́ but ní àgbègbè ìsàlẹ̀ kòkò yẹn 20 years. Wọ́n ti kọ́lé síbẹ̀. I'm telling you. Àwọn neighbor àwọn mùsùlùmí tó wà ládùúgbò àpapọ̀ wọn lọ́wọ́ ló ń bá yàn lé pé àwọn ò fẹ́ ìlú Ìlọrin ti lu ẹlẹ́bọ o àfẹ́ ṣèṣì mọ́ Ìlọrin o tẹ bá sì mọ̀ pé ẹ lè convert Islam ẹ kúrò ń lù fún wa tẹ bá dẹ̀ mọ̀ pé ẹ ní kúrò ń lù fún wa ṣèbí tàbá dẹ̀ dáná sun lẹ́yìn ẹ̀ ṣáà ti kúrò. Àwọn níbo ẹni o tó ṣe ń gbé ládùúgbò kò ṣe kọ́ burú kò ṣàbúrú fún wọn in fact. A tún gbọ́ nínú ọ̀rọ̀ tí ìyá àbíyè sọ lórí fọ́nrán kan tí mo rí sí ìyá àbíyè ṣe lẹ́yìn ìgbà tí wọ́n ìyá àbíyè ọkọ̀ lámẹ́ǹtì pé àwọn ti dáná sun lé mi kíní kan wọ́n tún ṣe fọ́nrán mi ẹnìkan ṣe ìfọ̀rọ̀wọ́rọ̀ lẹ́nu ìyá àbíyè. Ìyá àbíyè sọ pé nínú àwọn tó jẹ́ mùsùlùmí yẹn gan pé àwọn kọ́sítọ́mà àwọn wà ń bẹ̀. Lára àwọn tó wá dáná sun lé. Kí ló dé? Àwọn kọ́sítọ́mà ìyá àbíyè tó jẹ́ mùsùlùmí tó bá ti ní ṣòro spirituality wọ́n máa lọ ń bá ìyá àbíyè. Lẹ́nu tó ń gbà yín là tó ń gbà yín lẹ̀. Wọ́n máa lọ bá a ṣiṣẹ́ fún wọn tó ń ṣe máa jẹ́ fún wọn. These same people tó jẹ́ kọ́sítọ́mà ìyá àbíyè oníṣẹ̀ṣe àwọn náà ni wọ́n lọ bá ìyá àbíyè. Àkọ́kọ́ náà wọn ò ní audacity normally natural ní Nigeria as far as Nigeria is concerned as far as ilẹ̀ Kóòtù Òjíire is concerned àwọn mùsùlùmí yẹn they don't have the audacity to go and say such. Ọdún wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́ o ìyá àbíyè will not be the first person tó máa ṣe fún. Wọ́n ti lọ threatening ìyá ọlọ́ṣun kan ní ìyá ọlọ́ṣun bíi 2 sí 3 tàti rí fọ́nrán ẹ̀ lórí social media.
tó máa lọ tó wọn àfà wọn lọ wọn kóra wọn jọ ọmọ olóòórùn kò sí wọn kóra wọn wọn bẹ́ẹ̀. jọ wọn lọ máa tẹ́sí wọn pé yẹn agbẹ́ pé yẹn ń ṣe bọ́ nílé yìí àwọn ò ẹnìkan ní ká sọ mi pé àwọn ò fẹ́ bọ mọ́ o. ṣé ìgbà kan náà kọ́ ni wọ́n kidnap bàbá oníṣẹ̀ṣe kan. Kálẹ̀ náà. Yes now. Ìlọrin yìí náà ni. Àwọn ìpín yẹn kò ń jẹ́ tuntun àwọn tó wà ń bẹ àwọn kan mọ àlè náà ló pọ̀ jù náà ṣe bá mọ̀ tán wà nù tán náà àwọn tó ń ṣe kíní ìlú Fúlàní ni wọn but tí ìtọ́ ṣe fún Ìyábí èyí ó tún go extreme. ànú ilé pọ̀. I'm telling you. ẹ̀dùn tí tó bá jẹ pé ọlọ́mọ ẹ̀ka ara ẹ̀dá ìgbà tí yàyàn ò sí nílé lọ́rọ̀ dáná sílé káwá wò pé àwọn ọmọ kan wà nílé àbáwọn kan wà ní múmẹ́ǹtì yẹn táwọn ò tẹ̀lé yàyàn travel kán wá jùlọ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn. bó ṣe máa dáná sun ilé ìyá nìyẹn. ṣé èèyàn mọ iye tí yàyàn kó sínú ilé tó wà nínú ilé tó gbóná mọ́lé. àwọn valuables ńkọ́. àwọn kan ẹ̀mí tí yàyàn fi ń gbé ẹ̀mí láǹkọ́. telling you. torí kí ni. nílùú Ìlọrin ilẹ̀ kò tó jire. torí kí ni torí ẹ̀sìn. torí ẹ̀sìn. ìsí nǹkan tó máa ń fọ́nì sí mi ni audacity tán kí ló máa ń fún àwọn àfáà yìí ní audacity láti máa ṣe nǹkan tí wọ́n ń ṣe like bó ṣe máa ń lọ ń bá àwọn oníṣẹ̀ṣe káàkiri nílùú Ìlọrin tó máa ń lọ ń tẹ́sí àwọn ìyá Ọlọ́ṣun yẹn tó máa ń lọ ń tẹ́sí wọn pé àwọn ò fẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ́ kí ló ń fún wọn ní guts yẹn like how because mo mọ̀ pé ìlú Ìlọrin ilẹ̀ Yorùbá ni ìlú Ìlọrin náà kò sí bó ṣe fẹ́ gbìyànjú láti pa ìtàn yẹn rẹ́ òtítọ́ tó fi múlẹ̀ tó dẹ̀ wù evidence dẹ̀ wà ní pé ìlú Ìlọrin na Yorùbá land. àwọn archaeology gan wọn confirm. kò sí ẹ̀ sọ̀rọ̀ even from the name itself Ìlọrin. yes no àdẹ̀gbọ́nú tán. àdẹ̀gbọ́nú tán náà pé àwọn kan Álímì kan Fúlàní kan ló fi ọgbọ́n àrékèrèkè ló fi ṣáà bó ṣe rí ń sìn tàbí mo pé it's very unfortunate. bẹ́ẹ̀ni. we know that ó wà nù tàn wípé Álímì Fúlàní immigrant ló wá sí Ìlọrin tí Àfọ̀njá accommodate ó accommodate ó tún pé kó support òun láti ja ogun tó jà nígbà yẹn ṣá. bẹ́ẹ̀ni. even though we now recognize that is a big mistake. but okay ìtàn yẹn wà nílẹ̀ ẹ̀yin Fúlàní yìí tẹ́ ń sọ èdè Yorùbá lẹ́nu a dẹ̀ mọ̀ wípé àwọn tó ń ṣe nǹkan báyìí Fúlàní ni wọ́n ọmọ Yorùbá ò lè ẹ̀ fà nǹkan báyìí láyé Fúlàní ni yín but based on torí history bó ṣe lọ Yorùbá lẹ̀ ń sọ lẹ́nu ẹ ti dàpọ̀ mọ́ Yorùbá ẹ wá fẹ́ fún àwọn tó nílẹ̀ ẹ fẹ́ fún wọn lọ́wọ́ wọn ẹ wá fẹ́ lọ́gbọ́n àrékèrèkè láti gbalẹ̀ onílẹ̀ torí gbogbo àfẹ́ṣẹ̀ṣẹ̀ mọ́ yìí kí ni kò tán sọ yìí torí pé wọ́n fẹ́ gbalẹ̀ ní. kò sí wọn bẹ́ẹ̀. wọ́n fẹ́ gbalẹ̀ ní náà. kò sí wọn bẹ́ẹ̀. wọ́n mọ̀ pé táwọn bá ti fi ẹ̀sìn wọ́n ti fi tírẹ́tì yín tẹ́lẹ̀ náà ti fi tipátipúkù tẹ́lẹ̀ fi darapọ̀ mọ́ wọn automatically ilẹ̀ yẹn ó ti di titi wọn. so nǹkan tó dẹ̀ fi wúlù Ìlọrin láti gbà pé wọ́n ti táyà bàbá wọn Álímì tó ti betray Àfọ̀njá. yes na. nǹkan tó ń lò nìyẹn. yes na ẹ̀sìn yẹn ni ẹ̀sìn yìí ni ẹ̀sìn yẹn lọ́fín ẹ̀sìn yìí ni lọ́fín rúùlù lọ́fín keep wọn nínú bondage yẹn ní ìlú Ìlọrin. lọ ẹ̀sìn yìí ni wọ́n dẹ̀ dáná sun ilé Ọ̀ṣun. lágbára o. but okay. ẹ béèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan pé kí ló ń fáwọn pípín yẹn ní audacity tó fi ní confidence pé ọlọ́run threaten èèyàn pé tí ó bá kúrò ní àdúgbò tó bá dáná sunlẹ̀ àṣà kúrò gẹ́gẹ́ bí bẹ́ẹ̀mi ṣe rí ní system Nàìjíríà tàwa yìí tá a bá wò láti bí ọdún mélòó sẹ́yìn tó ti di pé Nàìjíríà gbòmìnira tá a bá wo àwọn olórí wa àwọn Fúlàní ló pọ̀ jù ń bẹ torí pé àwọn pípù yìí wọ́n ti ṣiṣẹ́ láti ilẹ̀ àwọn bàbá wọn ti ṣiṣẹ́ fún wọn dé òkè dé federal tábàdé ìwò tábà ní ká máa dárúkọ wọn ẹ máa mọ̀ pé Fúlàní láwọn pípù yìí torí ẹ̀ ní confidence táwọn pípù yìí ní pèsè kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ Nàìjíríà apá àwọn bàbá àwọn tó wà lókè kò ká. àwọn tó ní o because mo rí pé lára nǹkan tí mo ti kọ́ lára àwọn mùsùlùmí yìí àtàwọn Fúlàní yìí ni pé agbára ló máa ń wá political agbára ló máa ń wá torí wọ́n sì mọ̀ pé tóun bá dé politics nílùú tóun bá jẹ governor àbọ̀n jẹ president àwọn máa lè fi ọwọ́ agbára politics yẹn wọ́n á lè kúkú fi gbalẹ̀. I get the point. so ẹgbẹ́ nǹkan tẹ sọ wá jẹ́ wípé torí pé àwọn pípọ̀ yìí mọ̀ wípé anything wey happen
Fúlàní náà tó wà ní federal even the governor of Kwara State gan Fúlàní ni ẹni pé òun gan ọ̀rọ̀ Ìyá Ìbíyè tó ṣẹlẹ̀ yẹn ẹgbẹ́ tí governor Kwara State kò sọ ẹni kò sí address anybody ṣe gbọ́ kí Kwara State government kí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ níbẹ̀ lẹ́sìn máa mọ̀ pé gbogbo wọn lọ́mọ̀ kan tó ń ṣe ọmọ Olódùmarè ó máa jẹ́ kẹ́ fail. Ọlọ́run ibi tí inú wa dùn sí ni pé Ìṣẹ̀ṣe community wọn gbé bọ́dì torí ẹ máa gbọ́nu fọ́nrán tí Ìyá Ìbíyè ṣe tó ń pariwo pé Ìṣẹ̀ṣe community ẹ gbà mí o ẹ má jójú tì mí o táwọn bíbí tó bá jẹ lọ gbé pẹ̀lú ọ̀rọ̀ tó ń lọ yìí ojú tì yín inú mi dẹ̀ dùn pẹ̀lú bí Ìṣẹ̀ṣe community bó ṣe respond in the sense that ẹsẹ̀kẹsẹ̀ báyìí àwọn ICIR Ifá Council for International Council for Ifá Religion sáré dìde wọ́n sáré bẹ̀rẹ̀ sí ní gba donation fún ìyá donate fún ìyá o ká bá wọn innovate ilé wọn ká lè bá wọn fi gba lọ́ọ̀yà bẹ́ẹ̀ni bá wọn jẹ in fact along the line gan-an a tún gbọ́ pé wọ́n arrest àwọn mẹ́ta kan. èmi náà gbọ́ wọ́n arrest àwọn mẹ́ta. tó wà connected sí iná tó incident sùn yẹn àtẹ̀dẹ̀ máa wo orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta orúkọ àràbó ni. Fúlàní ni wọ́n Fúlàní ni wọ́n. orúkọ àràbó ni àwọn tó bọ́ọ̀sì bẹ́ẹ̀ mi jù nípa orúkọ àwọn mẹ́ta yẹn àwọn mẹ́ta yẹn tó jẹ́ Fúlàní yẹn àwọn olórí burúkú àràbó yẹn ọmọ Fúlàní yẹn àgbàlagbà ni wọ́n tẹ́ bá wo age wọn 67 60 I'm telling you àgbàlagbà ni wọ́n. nígbà kéèyàn mi kan lẹ̀ àgbàlagbà. I'm telling you àwọn ni wọ́n dáná sun ilé yẹn. meanwhile Ìṣẹ̀ṣe community inú mi dùn adúpẹ́ lọ́wọ́ pé wọ́n gbé bọ́dì. àwọn ṣiṣẹ́ wọ́n ti I think wọ́n ti gba bí close to 3 million in donation fún yànsìn. ìrìnàpọ̀wò yẹn wọ́n á fi nínú ẹ̀ wọ́n á fi renovate nínú ẹ̀ wọ́n á fi get lawyer fún yà lórí justice yẹn ó ṣe kókó because àwọn APM gbọ́dọ̀ mú ilé jẹ wọ́n ti ń ṣe kíní ìbọ̀ ti pẹ́ o wọ́n ti threaten anybody pa wọ́n kidnap Tani Olohun ìyẹn wà lẹ́wọ̀n wà ní Ìlọrin fún many months wọ́n lápẹ́ Ìṣẹ̀ṣe community gbé wọ́n dìde sórí ọ̀rọ̀ yẹn wọ́n padà filẹ̀ ọ̀tútù yá wọn ò dó lórí yẹn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní threaten àwọn ẹlọ́sùn káàkiri títí tó fi lọ dáná sun ilé ẹlọ́sùn tó bá fi lè mélé jẹ if tá a bá get justice fún Ìyá Ìbíyè lóòótọ́ wọ́n ń donate ọ̀fẹ́ innovate o tá a bá get justice fún Ìyá Ìbíyè I'm telling you the next thing táwọn Fúlàní yìí máa ṣe àwọn ará Ìlọrin yìí tó pé èdè Yorùbá ló ń sọ̀rọ̀ ṣùgbọ́n Fúlàní ni wọ́n tí wọn bá àwọn mẹ́ta yẹn tó wà arrest yẹn tí wọn bá ṣẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ yìí ọmọ wọn máa dùn mí gan-an. ìyẹn gan-an á tún fún wọn lágbára á tún fẹ́ ṣe bẹ́ẹ̀ ni á tún ṣe nǹkan tó tún worst jù bẹ́ẹ̀ lọ. mo rẹ̀ lérò pé ICIR tí wọ́n gbé bọ́dì lórí ọ̀rọ̀ yìí wọ́n máa make sure wípé ọ̀rọ̀ yìí délé ẹjọ́ dandan ni a máa ṣe kéèsì lórí ẹ̀ dandan ni o ìjọba láti bá wa dá sí. bẹ́ẹ̀ ni dandan ni o. and bí Kwara State government bí wọ́n ṣe sọ̀rọ̀ ó yé mi nǹkan tó fẹ́ náà nìyẹn. bẹ́ẹ̀ ni nǹkan tó ń jẹ́ káwọn pípù yìí kan máa wà bold enough láti lọ máa threaten àwọn èèyàn káàkiri láti lọ máa dáná sun ilé onílé oní. wọ́n wà gbogbo sí nǹkan kan. wọ́n gbogbo sí nǹkan tó máa ṣe because ọmọ ìyá wọn náà ló wà níjọba. ẹ ti get. ọ̀gbẹ́ni Abdulrasaq Abdulrahman gómìnà pàṣẹ gbọ́dọ̀ àmọ́ Fúlàní ni. bẹ́ẹ̀ ni. kò sí nǹkan tí Fúlàní fẹ́ ṣe fún ará Ìlọrin kò ní dá sí ìdùnnú tí ẹ gan ni kó lè bá a fi gbalẹ̀ náà ni. èmi kò lérò pé tí wọ́n máa fi di next election àwọn ará Ìlọrin àtọ̀gbọ̀ àwọn ará Kwara lápapọ̀ ẹnikẹ́ni tó máa dìbò fún gómìnà ẹ ṣèwádìí nígbà dáadáa o Yorùbá ni kó jẹ́ o kẹ́ ẹ ṣèwádìí kẹ́ ẹ wádìí débi pé ẹ máa wádìí agboolé tó ti wá nílẹ̀ ní ìlú Ìlọrin àbí ní Kwara State ti wá o torí Fúlàní ti dàpọ̀ mọ́ Yorùbá púpọ̀ jù nílọ ní gbogbo Kwara State yẹn wọ́n lè gbédè wa wọ́n tún fojú jọ wá torí wọ́n ti pòpọ̀ gidi gan so ẹ má ṣe mistake láti lọ dìbò fún Fúlàní o ẹ̀yin ará Kwara jẹ́ ń jókòó dáadáa ẹ̀yin ará Kwara this is from Orisha 2 people tẹ́ ẹ bá máa dìbò ní next gubernatorial election kí irú nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ìlọrin wọ́n bá máa ṣẹlẹ̀ mọ́ kí ìyẹ́ àwọn Fúlàní kó lè bá a kàn ẹ má dìbò fún Fúlàní o mọ̀ pé mistake lẹ́sẹ̀ tẹ́ fi dìbò fún ilé tó wà ń bẹ́ẹ̀ sìn bọ̀ nísìnyí ojú ti là o ẹnikẹ́ni tó máa sọ pé òun fẹ́ jẹ gọ́vnà nílùú yín ẹ ṣe kí ni kẹ́mi sọ pé Yorùbá ni ó ní agboolé kò lè gbọ́dọ̀ wá láti Ìlọrin owó rẹ̀ jọmọ lọ́rin. inú mi àti ìlú tó bá jọmọ Ṣàwó àwọn Ṣàwó yẹn wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ṣe jù Ṣàwó ní kẹ́sì lọ mú gómìnà yìí. sọ ẹ pé oyè ọdún máa padà gbólé kálíkà and ìsìn báyìí ló yẹ ká máa tún àwọn foundation wa yẹn ká máa tún yọ ká máa tún build àwọn onídìí ò dá ń bẹ̀ ká yọ
ká fi àwọn ilé tó ń mọ ọpọlọ dání tó yẹ kó ó máa help wa for many generation tó pa àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wọn máa dé wa pé ẹ ṣe o ẹ̀yin bàbá wa òun ṣe ilé tí àwọn ọmọ kan ṣe ń sìn tó yẹ tó ń ṣépè fún àwọn bàbá wọn tó láwọn tó ti fi ẹ̀sìn tó ti fi westernization tó ti fi yí lórí àwọn náà ṣépè fáwọn ancestor wọn tó náà dẹ̀ ṣe pé àwọn irú àwa yìí àwa ti kúrò ní ìlúbẹ̀ yẹn so irú ọmọ títí wa tó ń bọ̀ ó gbọ́dọ̀ máa ṣe ìwúre fáwa náà ni pé ẹ̀yin kó máa fọlá wa tọrọ òun ṣe àìpé ẹ̀rí ni nǹkan tí a bá mi ṣe lẹ́nu ilé nǹkan tí a bá táwọn òbí ṣe lẹ́nu ilé nǹkan tí a bá lágbẹ́ òun ṣe ilé táwọn kan ṣe ilé tẹ́lẹ̀ pàwọ́ àyè làwọn ẹ̀ṣẹ̀ wa fẹ́ máa bọ̀ foundation wa àti correction. Because with due respect from our parents wa the mistakes of our parents and grandparents òun ló fa gbogbo issue yìí. bẹ́ẹ̀ni àwọn ló gba ẹ̀sìn yẹn jù ẹsẹ̀ dẹ́ àwọn grandparents wọ́n sì ṣẹ̀ṣẹ̀ díẹ̀ mọ́ Islam díẹ̀ ṣẹlẹ̀ àwọn parents wa yìí wọ́n gba Islam àti Christianity wọ́n gbà tán yányán ni wọ́n wá dàbí 80% ẹ̀sìn àjòjì 20% ìṣẹ̀ṣe torí nígbà tí wọ́n bá ti níṣòro àwọn parents wa ni mò ń sọ wọ́n tọ́ bí wa wọ́n ṣe Islam gan wọ́n ṣe Christianity gan but wọ́n bá ti níṣòro bẹ́ẹ̀ wọ́n bọ́ ṣe máa ń tẹ̀sẹ̀ ilé ìbò ṣáṣá but àwọn grandparents wa àwọn yẹn wọ́n mọ̀ pé ilé nílé àwọn great grandparents àwọn yẹn mọ̀ pé oníṣẹ̀ṣe ni wọ́n so àwọn sìn iṣẹ́ tí àwọn mistakes táwọn parents wa ṣe sílẹ̀ dè wá báyìí sìn òun làwa fẹ́ correct. bẹ́ẹ̀ni ọlá fẹ́ correct o. ara correction ni pé à ń láti ṣètanijí fáwọn èèyàn àga àwọn ọmọ Ìlọrin yẹn because a lot of Yorùbá tó wà ní Ìlọrin mùsùlùmí ni wọ́n torí ẹ̀sìn wọn ò lè understand nǹkan tá à ń sọ. bẹ́ẹ̀ni. bọ́ mo mọ̀ pé ọ̀rọ̀ yá bí èyí àti ọ̀rọ̀ tá a fẹ́ sọ náà which is ọ̀rọ̀ bí eégún ṣe wọ eégún ṣe jáde ńlọrin mo mọ̀ pé ó tún máa jẹ́ kí ojú àwọn ará Ìlọrin kó tún là. ètò wa lónìí yìí ọ̀rọ̀ Ìlọrin ló dáyé lórí Ìlọrin ni o Ìlọrin ló lọ́dún yìí. Ìlọrin ni o Ìlọrin ló ṣí ọdún yìí wọ́n ẹ̀kọ́ àwọn ọ̀la máa bá àpẹẹrẹ ọdún yìí. àmì ò máìndì. àwọn ìgbàlẹ̀ yẹn padà. no Yorùbá láti gba Ìlọrin yẹn padà. àwọn ìgbàlẹ̀ yẹn padà. we give whatever it takes. àwọn ọmọ jàǹbárí tó wà mẹ́ka lé wọn dànù. ọmọ àtàwọn ìwà ẹ̀ àwọn ọmọ ẹ̀rí pé irú abilá lálẹ́ ni. tẹ bá rí àwọn kọ́mẹ́ntì wọn lórí social media ẹ̀yin it is gone Ìlọrin is gone wọ́n ní fídíò wọn tí mo ṣe tí mo takùn wọn gan wọ́n fẹ́ report fídíò yẹn pa fídíò yẹn ẹ̀ẹ̀mejì ni wọ́n yọ fídíò yẹn kó lórí TikTok mo jẹ́ strike lórí fídíò yẹn mo takùn wọn gan gbogbo kọ́mẹ́ntì tí mo rí it's gone Ìlọrin now belongs to us Yorùbá ẹ̀ lè ṣe kankan kìnìkan. mo máa wọ ìgbà tí eégún jáde ọyọ kan sáyà gbangba ni ọbọta. òun ló mú wá sórí ètò ẹ̀rí ọ̀rọ̀ kí n ta fẹ́ sọ lórí ọ̀rọ̀ eégún tó jáde ní Ìlọrin ọ̀rọ̀ yẹn lọ fàgbọ́. eégún àtẹ̀fí ìgbà gbogbo rẹ̀ ooo ipa ẹ̀jú àwọn fúlàní wọn ni bọ́ta. ṣe nígbà tí mo rìn gbèrègbèrè mi káàkiri lórí social media tí mo rí post yẹn wọ́n fẹ́ sọ pé bí a lè ṣẹlẹ̀ bí a 10 years ago ìgbà tí mo wá rí àwọn yòókù tó ń post yẹ àga Akéde Oòduà àti wọn náà post yẹ mo ní ẹwà bẹ́yìn náà post yẹ mo ní ẹwà o àbí recently ló ṣẹlẹ̀ ní má bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí o má rí eégún ọjọ́ tó post yẹn wọ́n gbọ́n ní gbìyànjú jáde eégún jáde ń lọ ní kè. àwọn ọmọ ẹrú rẹ wọn lọ bá Akéde Oòduà pa wípé kò ṣe lọrin bàbá mi wá bá wọn gbé ibi ṣéèkì sábọ̀dù ṣéèkì ìpínlẹ̀ kan Ìlọrin ṣe ok èmi bá ìwé ni àbí ilé mi ni àwọn wèrè eégún jáde Ìlọrin correct. kò tí wọ́n ṣe eégún lásán ó ti wá lé sí ó yá tí wọ́n bá sún ọ̀fọ̀ ẹ̀ tó bá láyà gbangba bọ́tà máa bọ̀ kó ní pé ayẹ kí ló kọ̀ ọ́. bọ̀yọ̀kọ́ tó máa wọ́n lè sọ yẹn pé ṣe wọ́n máa ń kọrin yẹn pé kò ṣẹ́gun ní Ìlọrin kò ṣẹ́gun ní Ìlọrin nígbà tó kọ́ ní Ìlọrin àwọn àǹfààní Ìlọrin. but eégún ló jáde Ìlọrin náà ó dẹ̀ ní dídùn nǹkan tó ṣe sáwọn àti wọn kú wá bí wọn pè é sáùtì àbí kankan tó máa ń pè àwa lọ́hì tà lọ́hì ṣẹ́gun ní Ìlọrin but eégún jáde Ìlọrin náà. And sorry, it was totally Ìlọrin yìí èmi rí as a very good sign o. Sure na. It shows that awakening yẹn ó ti rìn ó dàgbé ó ti rìn wọn inú ẹ̀jẹ̀ inú ọkàn wọn nínú Ìlọrin yẹn ọmọ ìṣẹ̀ṣẹ̀ community ní Ìlọrin ó dàgbé wọ́n ti ń wà courageous sìn láti mọ̀ pé ọmọ ó dàgbé pé kíní ó ti fẹ́ máa dé dàgbé àwọn gànàgànà àwọn Fúlàní ti fẹ́ máa pọ̀ jù. Nǹkan tá a kàn nídìí náà ni ìfọwọ́sowọ́pọ̀ àwọn pípù yìí wọn ò lè ṣe nǹkan kan ẹnu lásán náà màmá ní tó bá ṣẹlẹ̀ tán físíkà ìpé òkè ya òkú ní kálukú jáde wọn ò lè bọ́ ọ̀tà tó rọ́bọ̀ pé nǹkan táwọn ń lò òkìní
ọwọ́ àwọn babaláwo àwọn oníṣègùn wa lọ́nà tí ń gba mọ́sẹ̀ torí tó wá lọ wo mọ́sẹ̀ gbogbo àwọn àfáà yẹn 80% gbogbo àwọn àfáà pátá ló níṣẹ̀ṣe tó ń ṣe ní underground ní ìwà wọn láwọn bàbá àsàlẹ̀ tó jẹ́ oníṣègùn tó ń ṣiṣẹ́ fún wọn. ṣé rí lórí ọ̀rọ̀ tẹ́ sọ yìí ní ẹ̀sìn gbàgbé tẹ́lẹ̀ ó yẹ ká sọ́n pa ẹ̀ nígbà táwọn sọ̀rọ̀ yá àbí ìbọn máa ń sọ́n sìn ṣé this thing pé wípé àwọn àfáà wọn ní babaláwo nísàlẹ̀ tó máa ń sá lọ bá àwọn pásítọ̀ wọn máa ń visit babaláwo nǹkan báyìí ṣe rí tẹ́ bá wo ọ̀rọ̀ Ìyá Ìbíyè sọ lẹ́ẹ̀kan yẹn ẹ máa ní pé Ìyá Ìbíyè gan sọ nínú fọ́nrán kan wípé àwọn kọ́sítọ́mà àwọn ní àwọn pípù yẹn ní àwọn àfáà tó wá dáná sí ni pé wọ́n máa ń wá rí wọn nígbà tó bá ní spiritual help and ṣe rí yes ìṣẹ̀ṣe wa ó accommodate anybody tó bá need solution spiritually ìṣẹ̀ṣe is willing to offer that help but the reality on ground is that Islam àwọn àfáà kò ṣe àwọn àfáà nìkan àtàwọn pásítọ̀ gan wọ́n máa ń fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe wọ́n máa ń condemn ìṣẹ̀ṣe ní public these same people lẹ́yìn tó bá ti bàṣẹ̀ṣe jẹ́ wọ́n ti condemn ìṣẹ̀ṣe wọ́n ti tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe they will still come back to babaláwo and olóríṣà for spiritual help àwọn olóríṣà náà dẹ̀ ṣe máa ṣe kí ni wọ́n máa offer help yẹn fún wọn. why nǹkan tí wọ́n máa ń béèrè lọ́wọ́ àwọn babaláwo àtàwọn oníṣègùn yẹn pé ẹ mọ̀ pé àwọn pípọ̀ yìí wọ́n á ń gbaṣẹ́ lọ́wọ́ yín bóyá kan ní pé bóyá wọ́n sá ń gbaṣẹ́ bóyá bọ́ ẹ̀yìn ẹ máa rí wọn lọ́run láì náà ifu ládùúgbò yín tó máa ń ṣe làlátúlì kọ́yà bí ẹni tí wà sí ládùúgbò wọ́n á máa fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe yẹn wọ́n máa ní kọ́lọ́run paná adẹ́bọ̀ ẹ́ níta gbangba wọ́n dẹ̀ máa ń gbé spíkà gbàgbàgbà àwọn mọ́ṣáláṣí yẹn spíkà wọn máa ń láwọ̀ ṣùgbọ́n tó bá fẹ́ lo oògùn tó fẹ́ lo iṣẹ́ wọn lọ babaláwo ń kọ̀rọ̀ yàrá oníkálukú wọn nífá tó ń gbé sínú kọ́ńbọ́ọ̀dù oníkálukú wọn nígbà tó ń gbé sábẹ́ bẹ́ẹ̀dì wọ́n rẹ̀ pé láàárọ̀ oníkálukú wọn nínú gbòòyìn nínú ìrẹ́ àwọn pásítọ̀ yẹn wọ́n ló ní gbòòrò rẹ̀ pé èèpà èṣù wọ́n ti fi banú wá rí ẹ̀rú nílẹ̀. olúgbọ̀n ló ń. bọ àwọn èèyàn wa wọn ò fẹ́. náà babaláwo ni ẹ́ oníṣègùn ni ẹ́ adáhunṣe ni ẹ́ olóríṣà ni ẹ́ most of your clients pastor afa Why? and these people are sworn enemies of ìṣẹ̀ṣe gbogbo èròǹgbà àwọn pípù yìí àti pastor àti afa àti imam òun ni pé kí ìṣẹ̀ṣe parun. kí ìṣẹ̀ṣe nílẹ̀ náà wá kí. ọ̀rọ̀ yẹn kò dájú ni pé your enemy èèyàn tó fẹ́ pa ẹ́ tó fẹ́ kó parun ó tún fún ní weapon tó kún máa fi finish yẹ ẹ máa ṣiṣẹ́ fún àwọn pípù yìí tán wọ́n á lo iṣẹ́ yẹn fún àwọn ẹrú wọn ní ṣọ́ọ̀ṣì àti mọ́ṣáláṣí wọ́n á tún wá ṣe kí ni wọ́n á tún wá kẹ́yìn àwọn ọmọ yín ẹ̀gẹ́t àwọn ọmọ tí babaláwo tó lọ́ṣọ́ tó lọ mosque ẹ máa gbọ́ paradise babaláwo olówó bàbá mi wọ́n pọ̀ dáadáa ẹ ṣiṣẹ́ fún wọn tán wọ́n tún wá convert àwọn ọmọ yín sí ẹ̀sìn àjòjì àwọn ọmọ yín wọ́n máa kẹ́yìn sí ṣẹ̀ṣẹ̀ yín. táwọn wá kú tán gbogbo àwọn fa bàbá wọn àwọn àlọ́ dànù. ẹ̀yin náà wọ́n sì Ìyá Ìbíyè àwọn tó ń ràn lọ́wọ́ agbọmọlà àwọn tó ń gbàlà wọ́n tún fẹ́ lè kó nílùú. You know, so these are the things, these are the issues, you know. Ẹ̀yin babaláwo wa ẹ máa ń give excuse kan tí bá ń challenge àwọn babaláwo kọ̀ọ̀kan wọ́n máa ní pé ìdí táwọn ṣe máa ń ṣiṣẹ́ fáwọn wípé yẹn ni pé Ifá ò kí n discriminate. Ifá doesn't discriminate. Yes, Ifá ò kí n discriminate. That's why Yorùbá is accommodating. That's why Yorùbá is tolerant. Ìdí tí Yorùbá ṣe gba ogun nǹkan mọ́ra nìyẹn. Ṣùgbọ́n when it comes to enemies, known enemies, ó máa dá kí Ifá discriminate you. Ó máa dá kí àwọn òrìṣà discriminate you. Because àwọn ancestors wa gan nígbà táwọn enemies tí wọ́n kógun jà àwọn ancestors wa tó fẹ́ gbalẹ̀ wọn lọ́wọ́ àwọn ancestors wa àwọn abala wọn jà against àwọn enemies. It is clear ayé àtijọ́ àwọn ancestors wa they fought war ọjà lójú ogun báyìí ni. Yes sir. Ṣé you understand? Wọ́n jà lójú ogun wọ́n gúnra wọn pa ṣára wọn pa. nísìn àwọn ọmọ àwọn ọ̀tá àwọn ancestors wa nísìn wọn bá wa ja ojú ogun ilé mọ́ psychological ogun bá wa jà ń sìn. Ọlọ́run. bàtà yìí pé àwọn baba ńlá tiwọn wọn ò rí lẹ́gbàá tù ogun wọ́n náà wọ́n wọ́n fẹ́ lo ogun ẹ̀sìn láti gba ẹ̀ lọ́wọ́ wa pẹ̀lú ẹ̀ náà ẹ̀yin custodian of ìṣẹ̀ṣe ẹ̀yin babaláwo kínní understand náà wípé àwọn pípì náà wọ́n the same mission táwọn babaláwo wọn ṣe lọ́sì fẹ́ ṣe lórí ilẹ̀ tiwa ẹ̀ wá ń ṣiṣẹ́ fún wọn. àbí àwọn bàbá
àwọn tí wàá dì pẹ̀lú wa pẹ̀lú physical pẹ̀lú chain àwọn ọmọ mẹ́ta ni àwọn á ń gbé mental bay ní wa àwọn náà ń dì pẹ̀lú. èmi sọ fún wọn nínú fọ́nrán tí mo sọ fún wọn pé ẹ̀yin Fúlàní yìí ẹ kógun jà àwọn ancestor wa lẹ́ẹ̀mejì you invaded our land twice láti wá gbalẹ̀ wa ẹ fail ẹ lose it is simply because ìdí tẹ́jú fail ni pé Yorùbá superior sí wọn eléyìí tẹ́ tún ṣe é sìn tẹ́ fẹ́ máa lo religious kíní tẹ́ fẹ́ máa lò láti fi brainwash àwọn èèyàn wa ẹ tún fail ẹ má wọrí. ìyẹn ṣu àwọn akọ́ńkà wọn. ẹ bá threatening jù bẹ́ẹ̀ lọ ẹ lè mú jẹ́ gbé. àwọn akọ́ńkà wọn àwọn èèyàn wa kọ̀ọ̀kan wọn tí understand wọn tí lágbọ́yé ní ẹ̀rọ ni ó máa yé wọn. tí wọ́n bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ṣọ̀kan Yorùbá. sí wọn tó máa ṣẹlẹ̀ not the pa mo sọ fún wọn ní fúnra mi ní ẹ lè outsmart Yorùbá we are too intelligent to be outsmarted in fact we are too smart. ẹ mọ tó ń pè lọ́wọ́ mi là ní you know more of wisdom. kí nǹkan tó ṣẹlẹ̀ bàbá ti mọ̀. gbogbo Yorùbá tá a bá sùn díẹ̀ a tún máa jí a ti sùn for a very long time but nínú ohun tá à ń sùn yẹn gan-an ojú arákọ̀ mi ṣọrí a sì tún jí ó dà pé ẹgbẹ́ wa ti jí báyìí pé ó dà pé ókè ẹ̀sìn tẹ̀ ń fúra yìí ókè ẹ fi gbalẹ̀ ní nǹkan tí ẹ̀mí sábà máa ń sọ yẹn pé ìsìláàmù wọ́n máa fi ń gbalẹ̀ ní ṣàṣàlẹ̀ tó mọ̀ pé ìsìláàmù wọ́n fi gbalẹ̀ ní àwọn àròkè bí akọ̀ ń ṣẹ̀sìn à ń sin aláwọ̀ wọn òṣìgìdì aláwọ̀ wọn ni a ṣe gbogbo èròǹgbà yín gbogbo àwọn àfà Fúlàní Ìlọrin yẹn tọ́pọ̀ lẹ́kọ̀ọ́ tọ́pọ̀ lágége tọ́pọ̀ níjọra tọ́pọ̀ lẹ́bíwí ẹ̀yẹn àṣé their mission was to come here brainwash us pẹ̀lú Islam sọ gbogbo wa di mùsùlùmí kọ́dẹ̀ ṣe kí ni kó fi gbalẹ̀ báwo la ṣe máa fi gbalẹ̀ kó máa fún wa ń ṣẹ̀rí àná. bẹ́ẹ̀ni nǹkan tó fi kọ́kọ́ àwọn ní north kan nìyẹn tó fi kó gba àwọn àbókí lẹ́rú. tó fẹ́ sọ ilé ọfẹ́ sọ lọ́rin di north almost gbogbo wọn bẹ̀ yẹn bọ́ àwọn Haúsá yẹn ṣe máa múra lọ́wọ́ ṣe máa múra ẹ ló gbogbo àwọn àfáà Ìlọrin yẹn aṣọ ogúngùn bí bàbá rẹ̀ gàdó ni wọ́n pẹ̀lú fìlà Fúlàní wọn yẹn lọ́ máa ń wọ̀ tẹ bá dé Ìlọrin yẹn that place looks like north bí a lè pe north ní Promax Ìlọrin yẹn ní north ó tún wá dàbí north but ilẹ̀ Haúsá ti di north Promax. ọwọ́ ní àwọn Fúlàní burúkú yìí ẹ bá àwọn nǹkan tó ń ṣe ní north náà and ó dẹ̀ ní àwọn nǹkan kan táwa gbọ́ bóyá ó jọ bẹ́ẹ̀ ọ kò jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a bá ní ká wò wọ́n ní pé eégún àti irú wọlé èèyàn àti irú jáde ta ni mọ̀ pé eégún àti irú tó wọlé náà yẹn wọ́n ní pé nígbà yẹn ní Ìlọrin náà ni wọ́n ló láwọn bàbá kan gbà yẹn wọ́n ní pé wọ́n á kó àwọn ọmọ jọ àwọn màlìmọ́jìrì yẹn wọ́n máa kó wọn jọ wọ́n máa ya píkṣọ̀ wọn wọ́n á dẹ̀ mú lọ sí Saudi Arabia ibi tí wọ́n ti gbẹ́sìn wá fún wa wọ́n á dẹ̀ lọ pírísẹ́ǹtì fún wọn pé ìyà ń jà àwọn eléyìí o ibẹ̀ láwọn yẹn tí wọ́n á ti fún wọn project owó pé ókè yá o bóyá mosque ní kẹ́ lọ kọ́ fún wọn o àbí ilé kéwú nǹkan kan wọ́n máa gbowó lọ́wọ́ àwọn yẹn. ṣé bẹ́ẹ̀ máa ń ṣe nìyẹn. àti agbódàdà ok tabadẹ wo náà ń ṣe báyìí sáwọn religion leader wa tó jáwọn àǹfà àwọn ṣéwùrà ṣé wọ́n ń ṣerú ẹ̀ ni ṣé wọ́n ń lọ Mẹ́kà ni kò ní iye tó ń gbà lọ́wọ́ àwọn Prince of Saudi ni. ṣé ẹni jẹ́ mẹ́ta ikọ́ ẹ ní Burkina Faso ẹni pẹ́ mẹ́ta ikọ́ ni pé wọ́n fẹ́ kọ́ 200 mosques síbẹ̀ tí yẹn reject kí ló ṣe rí bẹ́ẹ̀ kí ló dì. so àwọn Saudi wọ́n máa ń sponsor àwọn àfáà wa ní ilẹ̀ kó tó jí wọ́n máa ń fund wọn. gbogbo nǹkan tó wà nù history Islamic náà nìyẹn bánabi náà ṣe ṣe nìyẹn bọ́n fún ẹ̀pá náà bíi ọwọ́ agbára ogun ni bọ́n wọn lè jagun mọ́ǹsìn pẹ̀lú dà wọ́n ṣe ń lo mental. ìjà ọpọlọ là ń jà báyìí. kò tí yẹn. ẹ wo àwọn tó ń gbèrò láti gbalẹ̀ kó tó jíire pẹ̀lú ẹ̀sìn wọ́n ti fail. àwọn ti fail o. eégún tó ṣe jáde lọ nìyẹn ọmọ mo sọ fún wọn mo ní ẹ wo eégún kan ló sì jáde o eégún tó sì máa jáde á tó 1 billion kò ségún ní àbí owó rẹ̀ ń jó rẹ̀ ń jó ẹ̀. igbó kò ségún ní Ìlọrin ó tún lórí kan tó máa kọ́ gbà ẹ̀ ó fẹ́ tipẹ́ tó mo gbé ìyẹn sìn wọ́n ní ìlú tó jìnnà sí iná tó súnmọ́ àlùjọ náà Ìlọrin ti dìbò ẹlẹ́bọ ó ti dìbò ẹlẹ́bọ àti gbẹ́bọ èṣù ti ń jáde tó ti ń jáde ìlú olóṣùmọ́ àlùjọ náà kọ́. pé àwọn àfà hòtẹ́ẹ̀ tó wà ń lọ hòtẹ́ẹ̀ pọ̀ ju mọ́ṣáláṣí lọ ń lọ ìlú tó tẹ̀ pọ̀ ju mọ́ṣáláṣí lọ nílùú tó jìnnà sí náà àwọn àfà wọn fẹ́ràn kíní burúkú gbọ́ wọn lé kí ó pátá
Bọ́n ṣe bá nù kí náà nìyẹn nù kúrò ó láwọn ọdún tó ń tẹ̀lé náà gbogbo ẹgbẹ́ ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún mẹ́sàn-án ajípátá pupa àtàwọn ẹrú ẹ̀ àwọn ẹrú bìnrin pátá ló látọ̀. àwọn ọmọ ẹ wo ẹ̀yin yẹn wá. ó kàn ń dómi pé àwọn èèyàn wa wọn dágbọ́yé èdè yẹn ni díẹ̀ náà ni taniji yẹn ti ń lọ ó dẹ̀ ṣe ń lọ yẹn mo mọ̀ pé àwọn èèyàn wọn á bẹ̀rẹ̀ sí ní máa jí ẹ̀yin yẹn wá nǹkan tá ní ká bá wa sọ lé nínú yẹn à ń lérò wípé àwọn ìṣẹ̀ṣe community they will be able to get justice for Ìyá Ìbíyì wọ́n ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ yẹn àwọn èèyàn dẹ̀ ń turn up gan àwọn èèyàn dáwó rẹpẹtẹ they've be able to get a lot of donations. I think close to 3 million naira now. That will go a long way, in helping Ìyá Ìbíyì. But the most important thing is that Ìyá Ìbíyì must get justice. Yeah. Right. But this is one too many. Right. If she doesn't get justice, Ìyá Ìbíyì ò bá rí justice. The next thing time agbo, ó máa brutal ju ti Ìyá Ìbíyì. And these guys they are ready to take this opportunity. Àwọn náà wọ́n fẹ́ wọ opportunity tí wọ́n náà máa fi kí ni. Gbogbo Ìyá Ìbíyì náà testing microphone ni o. Plan tó ní fún wa ó máa brutal ju ti Ìyá Ìbíyì lọ. And lórí ọ̀rọ̀ eégún tó jáde ní Ìlọrin náà, we are hoping that this is going to be a beginning of something liberating fún àwọn ará Ìlọrin. Yes, because bọ́fẹ́ bọ́kọ̀ àwọn indigenous ọmọ Ìlọrin tó jẹ́ Yorùbá wọ́n ní láti claim ilẹ̀ wọn padà. Àwọn Fúlàní ti ń ṣe gangan jù bẹ́ẹ̀ wọ́n kàn ń dánú pé àwọn làwọn nílùú wọ́n bí ebi ẹni pé àwọn làwọn nílùú. Kò dẹ̀ sí nǹkan tó fàájú pé ìtàn tó ti wà ńlẹ̀ àti the fact that wípé Fúlàní ní connection ní federal government. And one thing that I mention ni pé Kwara State ẹ mọ̀ pé north ni wọ́n zone ẹ̀ sí. North tí wọ́n zone Kwara State yẹn sí náà wọ́n fún àwọn Fúlàní yẹn ní boldness. bọ́ ẹ mọ̀ wọn ò pé ní north tán middle belt tàbí kí ló máa ń pè wọn náà. North Central. Yes. Imagine. North Central ní Kwara wa. ilẹ̀ Yorùbá o. èmi dẹ̀ mọ̀ pé wọ́n mọ̀ zone Kwara State sí north ni láti lè jẹ́ kí ìtàn Álímì burúkú yẹn kó lè strong dáadáa. ẹ ti ń rí point ibi tí àwọn pípé yẹn tó ti ń target federal. Federal power ni wọ́n fi jẹ́ lọ́ fi zone ẹ̀. And in fact mo wish pé ìjọba Nàìjíríà sìn president ìjọba Nàìjíríà sìn nínú tó mọ̀ pé Yorùbá ni I wish he can just tó bá kọ̀ sí tí ò bá although he is not performing well ká má parọ́ but tó bá lè gbìyànjú kókò tí ẹ̀ṣẹ̀ yọ̀kan yìí fún wa náà a máa rántí títí láíláí máa rántí ẹ̀ ní. tó gba Ìlọrin tó bá lè zone Kwara State padà sí south west from north I'm telling you gbogbo grievances tí mo ní against the president wa mo máa yáfẹ́. Because bàbá máa wá nǹkan ṣe sí. It is now or never. bàbá ti gbọ́ báyìí máa wá nǹkan ṣe sí. So north central tí wọ́n zone Kwara State sí yẹn náà ó ń jẹ́ kí ó ń solidify control Fúlàní ní Kwara State. Yes. Once tó bá fi lè zone Kwara State padà sí south west I'm telling you Fúlàní ò ní lẹ́nu mọ́ ní Ìlọrin ní Kwara because àwọn ará wọn létí pé ilẹ̀ Yorùbá ni technically ilẹ̀ Yorùbá ni Kwara wà. Sure. But looking at the map of Nigeria north ló wà. So ó ló ń cause confusion fáwọn ará Kwara. So kò jẹ́ bí ó ṣe jẹ́ nǹkan tá a fẹ́ sọ nípa tó lọ ní agbègbè ìṣẹ̀ṣe community nìyẹn. A lè fẹ́ fi àsìkò yìí sọ fún ẹ̀yin tẹ́ ń wò wá wípé gẹ́gẹ́ bí ètò yìí ṣe wà di Ẹni Oríṣẹ̀dá podcast. Àdálẹ̀ láti máa fi sọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ni ẹ tì wá lẹ́yìn we have a lot of things ní ibi tá a fi sí and we need your support ẹ máa bá wa wo ètò wa ẹ máa bá wa pín ká ẹ support wa tá a bá rí inú ẹ̀yin audience wa tẹ́ ẹ nìkan tẹ́ fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ bí ẹ nìkan tí ẹ kàn fẹ́ ká jíròrò nípa ẹ̀ ẹ get ẹ lè send the email sí wa níbi email tí ó ń hàn lójú fọ́nrán báyìí ẹ send email sí wa nǹkan tẹ́ bá fi àtẹ̀ránṣẹ́ tẹ́ bá tẹ̀ sí wa a máa kà síta a sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ètò wa so that àwọn èèyàn náà wọ́n á lè ṣe wọ́n á lè comment náà ní comment section. So jẹ́ bí ó ṣe jẹ́ fún ètò wa ní ọ̀sẹ̀ yìí so àtúmọ̀ríra nígbà mìíràn èmi náà ni ọmọ yín Òrìṣà Olúṣèyí. Orúkọ mi ni Òrìṣà Ọlámi. Oníbàjẹ́. Bàjẹ́ tí.